fẹ́ kí n káàbọ̀ sórí ètò wa orí ọ̀fẹ́ fún ìyípadà ní àkókò yìí. Ó jẹ́ ayọ̀ mi láti wà pẹ̀lú yín ní ẹ̀kan sí lórí ètò yìí fún ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ ti ń pè wá ní àwọn ìgbà tí a ti ń ṣe ètò yìí sẹ́yìn. Mo fẹ́ sọ pé ẹ ṣé tí ẹ ń pè fún ẹ̀yin tí ẹ ti gba Jésù lólùgbàlà nínú ètò yìí tẹ́ẹ̀tẹ́ẹ̀ tí bùn wá gbọ́. Ó jẹ́ ayọ̀ wa láti gbọ́ láti ọ̀dọ̀ yín àti bóyá ẹ̀yin tí ẹ ní àwọn ìbéèrè kan tàbí òmíràn. Ẹ jẹ́ kí n tún pe àwọn nọ́mbà wa tí a máa fi ń tí ẹ lè pè wá sí fún yín ní àtìbẹ̀rẹ̀ kí a tó bọ́ sínú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run. Nínú àwọn nọ́mbà yìí ẹlẹ́kẹta tí wọ́n pè òun ni yóò jẹ́ nọ́mbà wa tí a máa fi ṣe WhatsApp tẹ́ ẹ lè pè wá sí pẹ̀lú. Nọ́mbà kìíní ni 07038085652. Ẹ kí n pè lẹ́ẹ̀kan sí wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa 07038085652 àti 07087682122 07087682122 àti 07055307492. Yóò jẹ́ ayọ̀ wa láti gbọ́ láti ọ̀dọ̀ yín ní ìgbàkúgbà tí ẹ bá ní oore ọ̀fẹ́ láti pè wá. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ọ̀run lónìí. Ẹ rí ètò yìí oore ọ̀fẹ́ fún ìyípadà yìí a gbé kalẹ̀ kí àwọn ènìyàn lè ní ìdánilójú ibi tí wọ́n ń lọ nígbà tí wọ́n bá kúrò láyé yìí ni. Ìwé Hébérù orí 11 ni wọ́n kà ní àkókò yìí. Hébérù orí 11 ẹsẹ̀ 10 nìkan ni mo fẹ́ kà. Ìwé Hébérù orí 11 Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 10 wípé nítorí tí ó ń retí ìlú tí ó ní ìpìlẹ̀ èyí tí Ọlọ́run tẹ̀dó tí ó sì kọ́. Ẹ kí n tún kà lẹ́ẹ̀kan sí nítorí tí ó ń retí ìlú tí ó ní ìpìlẹ̀ èyí tí Ọlọ́run tẹ̀dó tí ó sì kọ́. Ta la sọ̀rọ̀ nípa rẹ̀ níyìn? À ń sọ̀rọ̀ nípa Ábúráhámù bàbá ìgbàgbọ́ wípé Ábúráhámù ó nàgà ó fojú sọ́nà sí ìlú tó yẹ pé Ọlọ́run fúnra rẹ̀ ló kọ́. Ìlú wo l'Ọlọ́run kọ́ ni? Ìlú ọ̀run. Jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ, ǹjẹ́ o nàgà fọ́run? Jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ, ǹjẹ́ o ní ìrètí pé ó dọ́run? Jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ, ǹjẹ́ o ní ìdánilójú pé ó dọ́run? Mo fẹ́ fi hàn ọ́ láti inú Bíbélì àwọn ohun tí a mọ̀ nípa ọ̀run lónìí. Kí n tó ṣe léyìí, ẹ jẹ́ kí a gba àdúrà. Olúwa ẹ ṣé nítorí pé ẹ máa ń gbọ́ àdúrà. Ẹ ṣé nítorí pé àwọn ènìyàn ti wá láti wá gbọ́ ọ̀rọ̀ yín lónìí. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kí ó lè ran gbogbo ọkàn tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí lọ́wọ́. Olúwa jọ̀ọ́ fún mi ní àpẹẹrẹ tó bójúmu àti àwọn ọ̀rọ̀ tó bójúmu láti sọ. Mo gbàdúrà Ọlọ́run wípé tá a bá rí ẹnìkan tí kò ní ìdánilójú ìlú ọ̀run, pé kí wọn kí ó lè ní ìdánilójú ìlú ọ̀run nípasẹ̀ ìwàásù ọ̀rọ̀ yín, wọn kí ó lè gba ìdánilójú náà gbọ́ nínú ọ̀rọ̀ yín. Ògo ni forúkọ mímọ́ yín nítorí pé ó ṣe ju ìta béèrè lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ń sọ fún yín pé Abraham bàbá wa ó ń fojú sí ọ̀nà fún ìlú ọ̀run. Kí ni ohun tí a mọ̀ nípa ìlú ọ̀run? Ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ìlú ọ̀run òun ni pé ibì kan ni, ààyè kan ni, ibi tó wà dáadáa ni. Ẹlòmíràn máa bèèrè pé ṣé o débẹ̀ rí ni? Ń débẹ̀ rí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mò ń lọ. Tí n bá ti kú òní, ibì kan ni. Ibì kan tí ó yẹ kí wọn náà mọ̀ wípé ó débẹ̀. Ibì kan tí ó yẹ kí èmi náà mọ̀ pé n ó débẹ̀. Báwo mo ṣe mọ̀ pé ibì kan tàbí àyè kan ni? Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 1 àti 2. Bíbélì ṣàlàyé fún wa nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 1 àti 2 pé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà níbẹ̀. Tó tá bá sọ̀rọ̀ nípa ìlú ọ̀run, nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà níbẹ̀. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi lọ pèsè ààyè sílẹ̀ fún yín. Jẹ́ kí n sọ fún yín pé ibùgbé ni ọ̀run. Ibùgbé ni ọ̀run. Ilé tẹ́nìyàn ó gbé
téèyàn ó sì wà níbẹ̀ títí ayérayé ni. Jẹ́ kí n sọ fún ọ pé ààyè sì wà níbẹ̀ fún ọ, ààyè sì wà níbẹ̀ fún mi tó bá yẹ pé ibẹ̀ wù ọ́ lọ. Ọ̀pọ̀lọpọ̀ wa a kì í ronú nípa ọ̀run rárá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kì í sọ̀rọ̀ nípa ọ̀run rárá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọn kò tiẹ̀ ní èrò ọ̀run. Bí mo ṣe ń sọ̀rọ̀ ọ̀run yìí, ọ̀pọ̀lọpọ̀ lè dìde kúrò níwájú móhùnmáwòrán pé ó tún gbọ́rọ̀ ọ̀run dé. Ayé tó ń ṣe yìí náà yóò gbọ́n tí yóò bá wí ni. Àfọwọ́bà fi ilẹ̀ ni. Kò sí bó ṣe pẹ́ tó, ó kù ní. Àwọn tó bèbí ti lọ, ìjọ kan lèmi náà lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ. Àwọn tó kéré sí mi ti lọ, àwọn tó jẹ́ ẹgbẹ́ mi ti lọ, àwọn tó jù mí lọ ti lọ. Ẹ kí n sọ tọrọ fún yín pé ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn kan tó lọ tẹ́ẹ̀tẹ́ ti kọ́ni fún pé a ó pàdé lẹ́sẹ̀ Jésù káwọn pàdé wọn bẹ̀. Àwọn kan tẹ́ ti kọ́ rí pé Jerusalem tọ̀run kí wọ́n má tiẹ̀ mọ̀ kankan. Wọ́n mọ̀ lè sọ fún yín pé ibì kan ni ọ̀run, ibì kan ìlú kan ni, ibùgbé kan ni tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ibùgbé sí, orílẹ̀-èdè kan ni. It's a place. Kẹ́kà ṣe pé àròjẹ ni. Kì í ṣàrọ̀ pé àrò bẹ́ẹ̀ ibì kan ni ọ̀run. Jẹ́ kí n sọ fún wa wípé ní ibẹ̀ ìlú náà jẹ́ ìlú pípé. Kẹ́kà ṣe pé ìlú yẹn kẹwàá bẹ́ẹ̀ lásán, ṣùgbọ́n ìlú kékeré o tó pé ni. Ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ bẹ́ẹ̀lì kan hàn yín tó fi hàn wá pé ìlú pípé ní ìlú yẹn. Kí wọ́n á sọ àwọn nǹkan tó pé nípa rẹ̀ fún yín. Ìwé ìfihàn orí 21, Revelation 21. Ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 27, verse number 27. Ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 27. Bíbélì wí pé ohun aláìmọ́ kan kì yóò sì wọ inú rẹ̀ rárá, tàbí ohun tí ń ṣiṣẹ́ ìríra àti èké, bí kò ṣe àwọn tí a kọ sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn. Mo ní ìlú pípé ní ìlú yẹn. Ó jẹ́ ìlú tó yẹ pé nǹkan ìdí tó fi pé ni pé kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀. Kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀. Kò sí ohun àìmọ́ ẹyọ kan báyìí nínú ìlú yẹn. Ìlú tó jẹ́ pé kò sí ìyọnu rárá ni. Ibi ìsinmi gbáà ni. Ibi ìsinmi pátápátá. Ẹ kí n tún fi Bíbélì hàn yín. Ìwé ìfihàn orí 14 ẹsẹ̀ 13. Wọ́n sì padà wá sórí pípé yìí, ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé kì í ṣe ìlú làálàá. Kì í ṣe ìlú làálàá. Ṣé rí ilé ayé yìí ìlú làálàá ni. Ara àwọn tó pé nípa ọ̀run tó jẹ́ ibi tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé ibi ìsinmi ni. Ǹjẹ́ àwọn pé nílé ayé yìí péyàn bá sùn jù àróró. Téèyàn ò bá rórun sùn àróró. Orí ẹ̀ tún lè dàrú. Bá a ṣe ń là áódà mo fẹ́ di báyìí mo fẹ́ di báyìí onílé ń béèrè owó lé oníkíní kan ṣe lè. Irú ọ̀run kò sí ìbéèrè pé wá sanwó ná, wá sanwó ọlọ́dẹ, wá sanwó kíní, torí pé ìlú ìsinmi ni. Ìwé ìfihàn orí 14 Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 13 pé mo sì gbọ́ nǹkan láti ọ̀run wá wí fún mi pé kọ̀wé rẹ̀, alábùkún fún ni àwọn òkú tí ó kú nípa ti Olúwa láti ìhín lọ, bẹ́ẹ̀ ni ẹ̀mí wí kí wọn kí yóò lè sinmi kúrò nínú làálàá wọn. Làálàá ń bẹ láyé. Bó wà lórílẹ̀-èdè Nàìjíríà, bó ti sá lọ ìlú èbó, kò síbi tí ò sí làálàá. Níbi tó tútù ti mú, níbi tó ooru ti mú, bá a ṣe ń sọ̀rọ̀ pé ó dùn pọ̀ jù, bẹ́ẹ̀ là ń sọ pé omíyalé wà níbì kan, bẹ́ẹ̀ là ń sọgbá, là ń sàwo, ọrọ̀ ajé ò dáa, kò sí ààbò, ṣùgbọ́n ìlú ọ̀run ìlú pípé nì, torí pé ìsinmi wà níbẹ̀. Jẹ́ kí n tún sọ nǹkan míì tó wà nílùú ọ̀run fún wa, ìtẹ́lọ́rùn wà níbẹ̀.
ìtẹ́lọ́rùn pátápátá, perfect satisfaction. Owó ìfihàn orí kejìlélógún yẹn, ẹsẹ̀ kìíní àti kejì, òun ni mo fẹ́ fi hàn wá. Ìwé ìfihàn orí kejìlélógún, ẹsẹ̀ kìíní àti ìkejì. Ó sì fi òdòdó omi ìyè kan hàn mí tí ó mọ́ bí kírísítálì tí ń ti ibi ìtẹ́ Ọlọ́run àti ọ̀dọ́ àgùntàn jáde wá. Ní àárín ìgboro rẹ̀ àti ní ìhà ìkíní kejì odò náà ni igi ìyè gbé wà tí máa ń sọ onírúurú èso 12, a sì máa so èso rẹ̀ ní oṣooṣù. Ewé igi náà sì ní fún mímú àwọn orílẹ̀-èdè láradá. Ó mú àwọn orílẹ̀-èdè, kí ni ó ṣe o? Ó mú àwọn orílẹ̀-èdè láradá. Ṣé jẹ́ rí pé ìtẹ́lọ́rùn gbogbo nǹkan ló wà ńbẹ̀ tó tẹ́ni lọ́rùn. Odò ń bẹ, igi ń bẹ tó ń sèso, ìtẹ́lọ́rùn pátápátá. Òun ló ń fi hàn wá yìí. Ó tún sọ fún wa pé èso yẹn gan, irú èso mélòó ló wà ńbẹ̀ o? Èso 12. Ó sọ̀rọ̀ nípa ìtura. Kíkẹ́ ṣe ìsinmi nìkan ní ìlú pípé ní fúnni, ṣùgbọ́n ó tún fúnni ní kíni o? Ìtura. Ó sì wáyé ìmọ́láyà. Ó ronú nípa bó ṣe dé ibi ìtura. Ó ronú nípa bó ṣe dé ibi ìsinmi. Tá bá sì sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí, ọ̀rọ̀ bó ṣe lówó ni. Tó bá lọ lẹ́sìn, èrò bó ṣe lówó ni, bó ṣe já síwájú wọn nínú gbogbo olóríire ìdílé yín, bówó òjijì ó ṣe wọnú àkáǹtì rẹ nílé ìfowópamọ́ tó mẹ́ni tó fi bẹ́ẹ̀, ní gbogbo owó orílẹ̀-èdè yóò ṣe di ti ẹnìkan. Bó ṣe ga, ó ronú nípa ìlú ìsinmi, ìlú làálàá ló wà máyà. Ó ronú nípa ìlú ìtẹ́lọ́rùn, ìlú làálàá ló wà máyà. Kí tún ló wà ní ìlú náà? Ìpèsè. Kí Ọlọ́run pèsè fún wa o? Ìwòsàn, ìmúláradá pátápátá fún gbogbo orílẹ̀-èdè. Ìlú ọ̀run ló wà. Ẹsẹ̀ kejì tí mo kà lẹ́ẹ̀kan yẹn, ó sọ̀rọ̀ nípa ìmúláradá. Ìlú pípẹ́ ní ìlú náà. Torí pé Bíbélì sọ pé kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀. Ẹ wo ẹsẹ̀ kẹta yẹn. Bíbélì ní ègún kì yóò sì sí mọ́. Ìtẹ́ Ọlọ́run àti ọ̀dọ́ àgùntàn ni yóò sì máa wà níbẹ̀. Àwọn ìránṣẹ́ yóò sì máa sìn. Ẹ wo mi. Kí ló mú ègún wá? Ẹ̀ṣẹ̀. Tí kò bá ti sí ègún mọ́, kí ló túmọ̀ sí o? Ó túmọ̀ sí pé kí ni o? Ní kò sí nílùú pípé ènìyàn o? Ẹ̀ṣẹ̀. Kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀. Kò sí àìṣedéédé níbẹ̀. Kò sí àìwà bí Ọlọ́run níbẹ̀. Kò sí ohun àìmọ́kan níbẹ̀. Ìlú ọ̀run, ìlú ìsinmi, ìlú ọ̀run, ìlú ìtẹ́lọ́rùn, ìlú ọ̀run, ìlú ìpèsè. Ó wá tún jẹ́ ìlú tó pé ni, torí pé kò sí kíni níbẹ̀ o? Kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀. Bíbélì ní ègún tán. Olórin yẹn ní, mo fẹ́ rí Jésù, kí n máa wojú rẹ̀, kí n máa kọrin títí nípa oore rẹ̀ ní ìlú ògo ni, kí n gbóhùn sókè wípé mo bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé mo bọ́ lọ́wọ́ ìparun, wípé mo bọ́ lọ́wọ́ ègún òfin. Mo bọ́ pátápátá, kì í ṣe pé mo bọ́ díẹ̀. Kò sáyé, ó káyé sọ́rùn, ó ṣògùn àìkú, ó ṣe kíní kan, ó padà kú. Nǹkan mò ń sọ fún wọn pé ìlú kan wà tí Ọlọ́run kọ́, ìlú pípé ni, ibi ìsinmi, ibi ìpèsè, gbọ́ mi dáadáa, ibi ìtẹ́lọ́rùn, ibi tí kò sí ẹ̀ṣẹ̀. Jẹ́ kí n tún sọ nǹkan míì fún ọ, ibi ìjọba pípé.
máa fọkàn sọ́dọ̀ olóṣèlú pé wọ́n pè é, máa fọkàn sọ́dọ̀ àlùfáà àjọ rẹ pé ó pé, múra sí i, máa fọkàn sí ẹ̀sìn yín pé ẹ̀sìn yín pé. Kì í ṣe láyé yìí, mi ò yọ sọ olóṣèlú kọ́ ní ìrètí wa, ẹ̀sìn kọ́ ní ìrètí wa. Ìjọba kan ń bọ̀, ìjọba tí ò lábàwọ́n. Ẹ wo ẹsẹ̀ kẹta yẹn, orí 22 yẹn, ó ní ègún kì yóò sì sí mọ́, ìtẹ́ Ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn ni yóò sì máa wà níbẹ̀. Àwọn ẹni tó pé, tí kò sí ẹ̀ṣẹ̀, òun ni Ọlọ́run. Ọlọ́run pé ní gbogbo ọ̀nà rẹ̀. Ọlọ́run kò ṣàṣìṣe rí. Ọlọ́run kò sì lè ṣàṣìṣe láéláé. Orílẹ̀-èdè tí Ọlọ́run bá jẹ́ ààrẹ àti olùdarí, irú orílẹ̀-èdè wo lẹ rò pé yóò jẹ́? Ẹ̀yin ènìyàn, ṣé kí n sọ fún wa irú orílẹ̀-èdè tí yóò jẹ́? Orílẹ̀-èdè pípé, tí ó ní ìjọba pípé. Ó ń sọ fún yín pé Ọlọ́run ló kọ́ bẹ̀ fúnra rẹ̀. Nígbà tẹ́ṣẹ̀ tí wáyé yìí ló ti ń pèsè ibẹ̀ fún wa. Ọmọ Ọlọ́run ní èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín níbẹ̀. Níbi tá ó ti di ìjọba tó pé, kò sí bí ìjọba ṣe dáa tó, wọn ò pé. Bóyá lóògbé, bóyá lórílẹ̀-èdè Nàìjíríà, kò sí ìjọba tó pé. Ẹ rí nǹkan kan sọ sí wọn, àfi tẹ́ ẹ̀ bá bá wọn rìn dáadáa. Àwọn adarí ìjọ wọn ò pé. Ẹ rí nǹkan sọ sí wọn, àfi tẹ́ ẹ̀ bá súnmọ́ wọn dáadáa. Gbọ́n bo lẹ́tì ro nǹkan sọ sí Jésù. Ìtẹ́ rẹ̀ ó túmọ̀ sí pé òun ló ní ìjọba. Oníjọba tí ò ṣe é ṣí nídìí, ìjọba tí ò ṣe é pààrọ̀, àti ìjọba pípé. Ní ibẹ̀, a wá máa sin Ọlọ́run. Bíbélì wípé, ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 3, ègún kì yóò sí mọ́, ìtẹ́ Ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn ni yóò wà níbẹ̀, àwọn ìránṣẹ́ rẹ̀ yóò sì máa sìn. Kí la máa ṣe o? A máa sìn. Àwa wo? Àwa ìránṣẹ́ rẹ̀. Àwa wo? Àwa tá dọ̀run. Àwa wo? Àwa ẹni ìgbàlà. Àwa yẹn gangan la máa sìn. Ọdún mẹ́rin la fi sìn títí ayérayé. Ṣé wà pé a ti wà nù ìsinmi, a ti wà nù ìtẹ́lọ́rùn, a ti wà nù ìpèsè, a ti wà nínú àìlẹ́ṣẹ̀. Ìsìn wa yóò wá jẹ́ ìsìn pípé, kì í ṣe ìsìn tó lábàwọ́n, kì í ṣe ìsìn tí ò ní ìtumọ̀. Ẹ kì í tún fún wa ní nǹkan kan sí i ní ìlú ọ̀run yẹn. Ohun tí a mọ̀ nípa ìlú ọ̀run, ìlú pípé ni. Ìdàpọ̀ mímọ́ la ó ní níbẹ̀. Ẹ̀wẹ̀sẹ̀ ìdàpọ̀ pípé. Ẹ̀wẹ̀sẹ̀ 4, wọ́n sì máa rí ojú rẹ̀, orúkọ rẹ̀ yóò sì máa wà ní iwájú wọn. Àwa àti Jésù á rojú rẹ̀ báyìí. Olórin yẹn kò kẹ̀ṣẹ̀ àdéhùn kan ni pé mo fẹ́ rí Jésù kí n máa wo ojú rẹ̀. Ó ti mọ̀ pé òun ó máa wo ojú rẹ̀ ni. Ìwé Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 1, ó ní a ó rí bóun ti rí, àwa náà wà dàbí rẹ̀. Ó ní nísinsìnyí láti di ọmọ Ọlọ́run. Ó ní kò tí ì farahàn tá ó jẹ́. Ó ní ṣùgbọ́n àwa mọ̀ pé nígbà tí ó bá farahàn, á rí báyìí, àwa náà wà dàbí rẹ̀. Ìdàpọ̀ mímọ́ gidi pẹ̀lú olùgbàlà àti aláṣepé ìgbàgbọ́ wa. Ẹ kí n sọ fún yín wípé ìlú pípé nílùú náà, torí pé a wà pẹ̀lú Olúwa títí láéláé. Kí ni mo mọ̀ nípa ọ̀run? Ibi ayọ̀ ni. Ìwé Ìfihàn orí 21
ẹsẹ̀ 4. Ó ní Ọlọ́run yóò sì mú omijé gbogbo nù kúrò lí ojú wọn, kì yóò sì sí ikú mọ́, tàbí ọ̀fọ̀, tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sì sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. Kò ní sí ìbànújẹ́, ẹyọ kan báyìí kò ní sí. Kí l'Ọlọ́run ti ṣe ń bẹ? Yóò nu omijé wa nù. Ibi ayọ̀ ni, ibi ìsinmi, ibi ayọ̀, ibi ìtẹ́lọ́rùn, ibi ìpèsè, ibi pípé tí kò sí ẹ̀ṣẹ̀, ibi tí ìjọba rẹ̀ ti pé, ibi tí iṣẹ́ ìsìn wa yóò ti pé, ibi tí ìdàpọ̀ wa yóò ti pé. Mo ń béèrè kankan lọ́wọ́ rẹ̀. Ṣé o ronú nípa ìlú náà? Ṣé ó débẹ̀? A ti múra sáyé ìjù. Àkókò rèé láti mọ̀ nípa ìlú ọ̀hún. Ó wá ń béèrè pé báwo ni wọ́n ṣe débẹ̀? Ọ̀nà kan péré ló dọ̀hún. Jòhánù orí 4 ẹsẹ̀ 6. Wọ́n mọ̀ọ́mọ̀ kà á fún yín ni. Wọ́n ṣàlàyé nǹkan díẹ̀ fún wa. Wọ́n ka ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì. Gbogbo ìgbàlẹ̀ ń gbọ́. Jòhánù orí 14. Bíbélì wí ní ẹsẹ̀ 6 pé Jésù wí fún un pé èmi li ọ̀nà àti òtítọ́ àti ìyè. Kò sí ẹni tó lè wá sọ́dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Ṣé o fẹ́ dọ́dọ̀ Bàbá? Ẹnìkan péré. Kì í ṣe iṣẹ́ rere o, kì í ṣe fèdè fọ́ o, kì í ṣe jíjọ́ máa kọrin o. Ṣé o ní Jésù? Ṣé o ní Jésù? Ó ní mo lọ́lọ́run. Ó lè ní Ọlọ́run tó o bá ti ní Jésù. Jésù wípé kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ Bàbá torí pé òun ní kí ni ó lọ́nà. Kò sọ́nà míì. Bíbélì sọ fún wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì pé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Nítorí kò sí orúkọ mìíràn tí a fi fúnni lábẹ́ ọ̀run ní èyí tí a lè fi gbà wá là. Ohun tó nílò ni pé kó o mọ ara rẹ ní ẹlẹ́ṣẹ̀. Ohun tó nílò ni pé kó o mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ o jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Ohun tó nílò ni pé kó o mọ̀ pé kò sí ẹ̀sìn, ìwà rere, òfin 10 tó lè fọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ohun tó nílò ni pé kí o mọ̀ pé ẹ̀jẹ̀ Jésù Kristi tá a ta sílẹ̀ fún ọ lórí igi Calvary, òun ló san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ rẹ, ó sì lè fọ̀ ọ́ mọ́. Ohun tó nílò ni pé kó o pe Jésù sínú ọkàn rẹ, kó o gbà á lónìí lẹ́ẹ̀kan ṣoṣo láti di ọmọ Ọlọ́run. Tó o bá sì ti gbà á, ó di àtúnbí. O ní ẹ̀tọ́ láti wọ ibi pípé nì. O ní ẹ̀tọ́ láti wọ ibi tó dára nì. O ní ẹ̀tọ́ láti wọ ìlú ayọ̀ nì. O ní ẹ̀tọ́ láti rí Jésù kí wọn náà wá lè sọ pé mo bọ́ ìjà tán, mo délé mi. Mo fẹ́ kó o bọ́. Mo fẹ́ kí ìjà tán, mo fẹ́ kó o délé rẹ̀. Èmi ti sọ tí mo mọ̀ nípa ọ̀run. Ṣé o gbà Jésù? Ọ̀nà kan péré ni o. Jésù Kristi yóò fún ọ ní yíyà nípẹ̀kun lọ́fẹ̀ẹ́. Yóò fẹ́ jẹ́ rẹ̀ fọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́. Pé sínú ọkàn rẹ̀ wípé Jésù ṣàánú èmi ẹlẹ́ṣẹ̀. Kí o sì gba ọkàn mi là. Mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, mo jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Mo mọ̀ pé o kú, a sin ọ́, o sì jí dìde, o sì ń pèsè àyè sílẹ̀ fún mi báyìí lọ́run. Jésù, mo fi ìgbàgbọ́ mi sínú iṣẹ́ tó ṣe lórí igi àgbélébùú gẹ́gẹ́ bí ohun tó san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi lónìí. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù, Olúwa wa, àmín. Mo kí ọ kú oríire. Ìwọ náà ti bọ́. Ìwọ náà bá wa jọba pẹ̀lú Kristi nù. Ẹ ṣé tẹ́ ẹ tẹ́tí. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.